tó ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ láǹfààní àti máa gbọ́ àwòrán káàkiri àgbáńlá ayé. Ilé ẹjọ́ gíga Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta náà ni a wà yìí, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí àwọn afurasí ọ̀daràn méjì, Táyé àti Kẹ́hìndé Yemítàn, tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣekú pa ọmọbìnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Dárasími ní Àtìńṣọlá ní Premier l'Abẹ́òkúta ń bí ní ọ̀nà Randa. Àwọn kan ń pè ọmọ yìí tí ó jẹ́ olóògbé lónìí, àwọn kan ń pè Dárasími ní orúkọ rẹ̀, ṣùgbọ́n àwọn ìbejì àwọn méjèèjì yìí tí wọ́n jẹ́ Táyé àti Kẹ́hìndé Yemítàn, nígbà tí ọwọ́ padà tẹ Kẹ́hìndé Yemítàn, ó jẹ́ kó yé àwọn ọlọ́pàá, àwọn agbófinró wípé ọmọ yìí Bùsáyọ̀ ní orúkọ rẹ̀ tí òun mọ̀ sí, wọ́n sì máa ń pè ní Dárasími náà. Ọmọbìnrin ló ṣàfihàn ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí ó ń ta minerals, ta omi, ta gbogbo ẹ̀ ní Láfẹnwá, kó tó di wípé òun bẹ̀rẹ̀ sí ní òun yàn lọ́rẹ̀ẹ́ pé ọ̀rẹ́ ni àwọn o, wípé láti bẹ̀ lọ ó máa ń wá sí ilé ọ̀dọ̀ òun níbi tí àwọn ti ṣiṣẹ́ ìṣègùn ní àdúgbò Àtìńṣọlá ní Premier ní Abẹ́òkúta. Ṣàdédé ni alàgbà ń sọ wípé lára àwọn tí òun máa ń ta ẹ̀yà ara èèyàn fún lọ́lọ́kan ọ̀jọ̀kan, torí iṣẹ́ tó yàn láàyò nu, ká ta orí, ká ta ẹsẹ̀, ká ta apá, ká ta ẹ̀yà ara èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan, kó tó di pé ní January tá a wà yìí, kí wọ́n tó mú ọmọ tí a pè ní Dárasími, kí wọ́n tó rèé wá sí inú ilé wọn, tí wọ́n sì tún ṣiṣẹ́ ìṣègùn bẹ́ẹ̀ náà, tí wọ́n pa ọmọ yìí nípa ìkà, ní ìpakúpa, tí wọ́n yọ orí, tí wọ́n yọ ọkàn, tí wọ́n yọ ọwọ́, tí wọ́n yọ ẹsẹ̀, tí wọ́n yọ gbogbo rẹ̀, tí wọ́n sì tà á káàkiri fún àwọn oníṣẹ́ ibi tí wọ́n máa ń fi ní ṣètùtù ọ̀la lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ọwọ́ ti bà àwọn méjèèjì, Táyé àti Kẹ́hìndé Yemítàn. Bá a ti ń sọ̀rọ̀ yìí, wọ́n ti wà níwájú òfin láti mọ jẹ́jọ́ ìpànìyàn àti ìfini ṣètùtù ọ̀la àti bẹ́ẹ̀ 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 lọ. Ìṣàbọ̀ la wà nílùú Abẹ́òkúta, ẹ máa bá wa ká lọ. Ó yá. Ní tí ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí Ìbàrà nílùú Ìṣàbọ̀ ní ìlú Abẹ́òkúta ń sọ náà ni wípé kí wọ́n kó àwọn ọ̀daràn méjì lọ sí Ìbàrà, ilé àtúnṣe, ọgbà àtúnṣe ní Ọ̀bà fún odindi 60 ọjọ́. Lẹ́yìn 60 ọjọ́ yìí ni wọ́n dúró de nǹkan kan tí wọ́n ń pè ní DPP, àwọn Directorate of Public Prosecutor, látọ̀dọ̀ ìjọba, kó tó di pé ìgbẹ́jọ́ yóò tẹ̀síwájú ní pọ́nbélé. Tó ẹ̀yin ọmọ Nàìjíríà àti gbogbo tẹ̀sí ń wò wá ní àgbáyé, agbègbè Ìṣàbọ̀ High Court náà la wà. Ẹbẹ̀ ti mọ̀ wípé ariwo tó pọ̀ kò lè sí ní kóòtù, ṣùgbọ́n láti ṣe àfihàn àti láti jẹ́ kí ẹ mọ̀ wípé
a ò dúró a ò sì dákẹ́ lórí àwọn ọ̀daràn apààyàn yìí. Kélédùà kí ó mọ ṣọ́ni, kó má fi nílé ayé lọ́wọ́, kó má sì fi nílé àwọn ọ̀daràn ọ̀bàyéjẹ́, kó má fi ẹ̀mí wa lé wọn lọ́wọ́. Òní yìí ní ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 tí ìgbẹ́jọ́ àwọn Táyé àti Kẹ́hìndé Yemítàn tí ó bẹ̀rẹ̀ ní ilé-ẹjọ́ gíga tó wà ní Ìsàbọ̀ nílùú Abẹ́òkúta. Bí ó bá tún ṣe ń lọ, bí ó bá tún ṣe ń jẹ́, a tún máa jẹ́ kí ẹ mọ̀, a ní jẹ́ kí etí yín, a ní jẹ́ kó di sí gbogbo bó bá ṣe ń lọ. Ẹ ṣé.